kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé tí a ti ń sọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ ní gbogbo ìgbà. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimas ni oníròyìn yín. Ọpẹ́ o, ọwọ́ ti tẹ ògbóǹtarìgì ọ̀daràn yìí ní Abia tí ó ń bá àwọn agbésùmọ̀mí rọ àdó olóró. Àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àjọ DSS ti mú ọkùnrin kan tí wọ́n fura pé ó jẹ́ amòye nípa ṣíṣe àdó olóró. Wọ́n tún sọ pé ó ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹgbẹ́ IPOB tí ìjọba ti fòfin dè ní ìpínlẹ̀ Abia. Àtẹ̀jáde náà ni Zagozala Makama tó jẹ́ olùyànnàná ọ̀rọ̀ ààbò fi sí orí àtẹ ayélujára X rẹ̀. Gẹ́gẹ́ bó ṣe wí, ó ní ọwọ́ bá ọkùnrin náà ní ọjọ́ 12 oṣù keje ní dédé aago 4 ìdájí kù ìṣẹ́jú 10 ní abúlé Umuele ní ìjọba ìbílẹ̀ Izialangwa, ìpínlẹ̀ Abia. Àwọn nǹkan tí wọ́n tún rí gbà lọ́wọ́ rẹ̀ yàtọ̀ sí ẹ̀rọ búgbàmù ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ méjì. Nínú ìròyìn míì, àgbákò ńlá rèé o. Àwọn afẹ̀míṣòfò ṣekú pa ọmọ ilé ẹ̀kọ́ gíga tó wà ní ìpele 3 l'Ondo. Ikọ̀ afọ̀jẹ̀wẹ́ sọ̀rọ̀ bí agbọ́n ní ilé ẹ̀kọ́ Ali University AAU Epoma ní ìpínlẹ̀ Ondo. Wọ́n ṣekú pa akẹ́kọ̀ọ́ kan, wọ́n jí àwọn 5 mìíràn gbé lọ. Ìṣẹ̀lẹ̀ láabi náà wáyé lálẹ́ àná ní agbègbè Ido àti Epoma lásìkò tí àwọn afẹ̀míṣòfò náà ya wọ ilé ẹ̀kọ́ náà tí wọ́n gbẹ̀mí rẹ̀. Lára àwọn 5 tí wọ́n jí gbé ni akọ̀wé láàfin ọba àti àwọn 4 míì wà. Lọ́wọ́ báyìí, àwọn ajínigbé náà ti ń béèrè fún 30 mílíọ̀nù náírà o gẹ́gẹ́ bí owó ìdáǹdè. Ìròyìn yàjẹ́jọ́bù ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.